Ẹkún òṣì ìpayínkeke ló wà nínú Nollywood movie industry báyìí, especially àwọn Yorùbá. Kí ló ń ṣẹlẹ̀ lágbo òṣèré làwà? Ẹ̀yin èèyàn wa, ìgbà mélòó la ó lò láyé ta mí wẹ̀wù irin? Ìrìn àjò ọmọ ẹ̀dá, ikú ni òpin rẹ̀. Asán nílé ayé, ìmúlẹ̀ mọ́fò ni. Gbogbo ẹni tó ń bẹ lókè erùpẹ̀ gbọ́, kò sí bí a ṣe lówó tó, kò sí bí a ṣe lọ́lá tó, kò sí bí a ṣe ní gbogbo àwọn nǹkan mèremère tó nílé ayé yìí, ikú náà ni ó gbẹ̀yìn gbogbo rẹ̀. Allwell ti ṣe bẹ́ẹ̀, ó ti gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra o. Ó ti gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra, ó ti lọ bá àwọn alálẹ̀. Ẹ̀yin èèyàn wa, kí ló tún ṣẹlẹ̀ báyìí? Ikú yìí ò ṣeré o, ikú yìí ò ṣeré. Ẹkún òṣì òrùn ìpayínkeke ló wà ní Nollywood industry báyìí. Ẹ̀yin èèyàn wa, arábìnrin yìí tí a mọ̀ sí Allwell Ademola, tí ó jẹ́ òṣèré tíátà Yorùbá, ó ti jẹ́ Ọlọ́run nípè o ní èní ní dédé agogo 5. Arábìnrin yìí, èjì rẹ̀ ó jẹ́ 43 years. Ó ní arábìnrin yìí jẹ́. Irú ikú wo ló pa Allwell Ademola? Ikú heart attack ló pa arábìnrin náà o, tí wọ́n tún pè ní cardiac arrest. Òun ló tún pa arábìnrin tí a mọ̀ sí Allwell Ademola. Ẹ̀yin èèyàn wa, ẹ jọ̀wọ́ ẹ fi àdúrà kan ránṣẹ́ sí ìdílé Allwell Ademola wípé Ọlọ́run yóò pẹ̀tù sí wọn nínú o. Ẹ̀yin èèyàn wa, ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé, ìròyìn ìbànújẹ́. A kò ní rí jù báyìí lọ lónìí lórí ètò wa níbí. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ jẹ́ kí a gbìyànjú láti tẹ subscribe button kí ẹ tó máa lọ. Ó dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.